ìyàwó àbúrò mi ló sọnù. ẹ wá o ọgàdì mo sọ pé last sísọnù lélẹ́yìn lónìí kí ló ṣẹlẹ̀ ìyàwó àbúrò wọn tó sọnù dà ẹ járe. ó wà lórí system. ẹ ṣọ́ ọ̀pọ̀ sọnù àbó bá tiẹ̀ lọ. màá ṣàlàyé. ó yá ìṣàlàyé. Èkó ló ń gbé ọ̀dọ̀ àbúrò mi náà dẹ̀ ló ń gbé ó wà rẹ̀ kò sọ fún mi gan pé òun ń bọ̀ wá sí Ìbàdàn lọ́jọ́ Monday mi sọ́kà ni mò ń gbé ó wá sílé mọ́mì mi ó ní ìyá ìbejì ibo lẹ wà mo ní mo wà ní Gẹ́gẹ́ ó ní òun ti fẹ́ kàn yín lára ń bẹ̀ yẹn mo wá pe mọ́mì mi pé ìyá ilé àmà sọ pé òun ń bọ̀ wọ́n ní kò tí ẹ̀yin fọ́ọ̀mù àwọn rárá mo ní ẹ má bínú ó fẹ́ dé bóyá rẹ̀ tí ò yá yẹn náà ni kò tí ì gbádùn. irú sickness o. nǹkan tó sọ fún mi ni pé nǹkan kan rìn inú ara òun pé nǹkan yẹn ó wá dàbí pé ó fẹ́ jáde lórí òun àdẹ̀bà jẹ́. ṣé wọn ẹ tí máa misbehave. kò misbehave o ìjọ Thursday tó jáde yẹn mi mọ nǹkan tó ṣẹlẹ̀. ṣe gángan gan rárá. kò ṣe gángan gan ó ń dá sọ́rọ̀ àwọn ọmọ mi gan ó ń bá wọn ṣeré ó ń ṣàwàdà. ok ó ṣàdìbàdàn. ó ṣàdìbàdàn à ń tọ́jú ẹ̀ bó ṣe wá díjọ́ Thursday èmi dé láti ilé mo ṣáàrí pé ó sọ̀kalẹ̀ tí ó bá ń ṣe pé èṣù gan pò fún ó yẹ kí n béèrè lọ́wọ́ ẹ̀ pé bó ló ń lọ mọ́mì mi wá sọ pé ó ń lọ sí mosque ó lóun fẹ́ lọ ṣàṣàlátù ó ń fẹ́ ṣe prayer tóun bá kírun tán ìgbà tèmi dẹ̀ ń jáde àwa náà la ní mosque yẹn kátìbí mosque ní Gẹ́gẹ́ ìgbà tí mò ń jáde mo á lọ wò ní inú mosque mo rí tó ń ṣàṣàlátù ó ń fa tẹ́sbírì lọ́wọ́ mo ní òkè ìgbà tó wá di 5 tèmi fẹ́ máa lọ sílé mo wá ní alẹ́ àyẹ́ ẹ̀ ń kọ́ ó lóun ò rí yẹ bí báwo inú mosque ló wà ìyá mẹ́ẹ̀dẹ̀ yín náà ká lọ ẹ wá lọ wò ó jàre kẹ́yìn náà kí i torí ó dé láti Monday ìgbà tá a máa dénú mosque àbá ń bẹ̀ mọ́ àwa béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ bàbá wa alákòóso wọn wá ní kò ìpẹ́ tó jáde àtìgbà yẹn náà láti wá ń wá táàrí a dẹ̀ ti lọ sí police station náà. ẹ dẹ̀ ti pè kó wọ́n ní òpadà sékòó. a ti pè kó ọkọ ẹ̀gán ṣẹ̀ṣẹ̀ lọ lánàá ni. ọmọ ìlú wo ni wọ́n. Ìbàdàn níbẹ̀ táwọn yẹn mi wọn ò fi bẹ́ẹ̀ mọ́lé mọ́ bẹ́ẹ̀ tẹ́ni tó jó lórí ẹbí wọn ó bá mi sọ̀rọ̀ lánàá. mo fẹ́ sọ náà nìyẹn pé kò sí pé ọ̀dọ̀ fámìlì wọn. kò lọ síbẹ̀ ó lórí ẹbí wọn ó ṣàdúrà ó lọ́lọ́run ò ní dá wà láàmú ọlọ́run á ṣe ń rírí o. ìyá àlẹ́ àlẹ́ ń tẹ̀ ń wò yìí o Èkó ló ti wá Ìbàdàn. Mariam Katibi. Mariam lórúkọ rẹ̀ ó ní ọkọ nínú àwọn ẹbí Katibi tá a mọ̀ bí ẹ mọ owó tí ò pé méjì ń bàdàn ó sì wá Ìbàdàn láti Èkó mọ́ṣáláṣí ni wọ́n fi sí o. mọ́ṣáláṣí Katibi Gẹ́gẹ́ náà ló ti jáde wọ́n sì ń wá di àkókò yìí ojú ò ló ti jáde. àtijọ́ Thursday wọ́n ti ń wá o ẹ lè rí ládùúgbò yín ẹ lè sálábàápàdé ẹ ó lè wà ń bì kan ẹ jọ̀ọ́ ẹ ń bá wa rí ẹ sá lè lápá mú ẹ sájọ sí é jáde ẹ máa bọ̀ lágídìgbò àwọn pa àwọn èèyàn ẹ̀ wọ́n wàá pàdé ẹ̀ ń bí á rí láìpẹ́ yìí lágbára Ọlọ́run lágbára Ọlọ́run ẹ lè máa lọ́n tì í kẹ́ ẹ mọ ìrètí ayọ̀ ló kù láṣẹ Ọlọ́run òun kan sì lè kú òǹbí ọwọ́ àgbẹ̀ wọ́n ti wá mi tó báyìí kọ́ mọ̀ bọ̀ nílé. ẹ ṣe sà ọmọ yín ò ní sọnù. àmín ẹ ká alẹ́ màdàm ẹ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ. orúkọ tèmi ni Ẹwàtómi Ajérìkẹ́ iléeṣẹ́ Sambid Infinity ni mò ń ṣe ojú wọn. ọ̀pá wájú àná àmọ́ pé tí bẹ́ẹ̀ mi ì gbọ́ ìyá níwẹ̀ o mi ì gbọ́ yín o. n ò bínú èmi náà sì pa àwọn èèyàn mi tí wọ́n mọ̀ pé tán lèmi náà ṣe àmọ́ tí a dàlù rẹ́rẹ́rú rẹ́rẹ́rú àti àwa ṣe àmọ́ mo ti dé báyìí. mi ò ṣe rẹ́rẹ́rú lọ́nà ọ̀dọ̀ yín ni. ọ̀rọ̀ ìkirè lọ káyọ̀ máa bá pòmò àbíkó yìí. wọ́tà. rẹ́rẹ́rú ti inú gbogbo wọ́tà. rẹ́rẹ́rú àmọ́ láwọn o kò pẹ́ káwa má gbòòrò òbí ládì sọ̀rọ̀ ń gbọ́ ni. kákú gbà pé gbogbo wọ́tà ni wẹ́rẹ́ ti rún tán. rẹ́rẹ́ bá nǹkan àníkọ́ ṣòwò ọ̀rọ̀ tẹ́ gbogbo tẹ́jọba bẹ́ẹ̀ náà nu ọ̀rọ̀ mú àṣẹ burúkú. ẹ káalẹ́ mà ẹ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ ìyá wa. ẹ káalẹ́ sà. ẹ bá mi sọ̀rọ̀ sí microphone wájú yín yẹn. ẹ káalẹ́ sà. sí ò sí nǹkan. èmi ni wọ́n pa ọmọ mi Mubaraki ní oko ọba lọ́yọ̀ọ́. mo rí i pé ojú yìí ti sunkún púpọ̀. ọmọ 25 years. wọ́n pa ọmọ yín. bẹ́ẹ̀ ni.
ta ló pa ọmọ yín. girlfriend díẹ̀ màmá girlfriend díẹ̀ bàbá girlfriend díẹ̀ ẹ̀gbọ́n girlfriend díẹ̀ méjì Bíọ́lá Kádíjà àwọn tó máa ń dákọ ni àti bàbá tí mo bí fún gangan Agogo Kamilu tó ta pákó ní sọmi lọ́yọ̀ọ́. àwọn ni wọ́n pa ọmọ yín. bẹ́ẹ̀ni. ẹjọ́ bó ló ṣe jẹ́. àsìkò díẹ̀. wọ́n ń pẹ́ ni ẹni Agogo Kamilu. bẹ́ẹ̀ni. lọ́yọ̀ọ́. òun ni bàbá tí mo bí fún. ẹ̀yin tẹ́ ẹ wà lọ́yọ̀ọ́ abẹ́ wà ń bí kíbi ẹ̀ ń gbọ́ ẹni tí ń jẹ́ Agogo Kamilu lọ́yọ̀ọ́ wọ́n ń ta pákó. bẹ́ẹ̀ni. ní sọ́ọ̀mẹ̀lì Ọ̀yọ́. bẹ́ẹ̀ni. tọ́. Dayọ̀ lórúkọ ìyàwó. ìyàwó. girlfriend yẹ. girlfriend. Dayọ̀. Dayọ̀. Kàlífàtì ni muslim name. Kàlífàtì omi sì ń jáde lójú yín màmá yìí. ìyá rẹ̀ ń jẹ́ Sílífà ó ń ṣe télọ̀ ní sáìdì Làkà. Sílífà ti ń ṣe télọ̀ ní Làkà lọ́yọ̀ọ́ gbogbo yín wọ́n fẹ̀sùn kàn yí o. Kàmọ́lì ni bàbá rẹ̀ ń ṣe bábà Jẹ́ríkè ó ń ṣe bábà ní sáìdì Àtìngísí. Kàmọ́lì ni bàbá Kàlífàtì tó jẹ́ girlfriend ọmọ tí wọ́n pa yìí. Bíọ́lá ni ẹ̀gbọ́n ẹ̀. Bíọ́lá. Yahoo boy ni. ó lẹ́gbọ́n. ẹ̀gbọ́n Kàlífà. ẹ̀gbọ́n Kàlífà. Yahoo boy. Yahoo boy sì tún lóhùn. tọ̀ tá a tún ni. ọmọ ndà ọkọ̀ Kádíjà náà mi ì rí yẹn rí bọ̀sì ẹ̀gbọ́n Kàlífà yìí náà. bó ló ṣe wá jẹ́ mọ̀mọ́ torí gbogbo àwọn tá à ń dákọ̀ yìí á ní láti fìdí ẹ̀ múlẹ̀ bó ló ṣe jẹ́. Bíọ́lá yìí ni wọ́n tàn kúrò nílé nígbà díẹ̀ sẹ́yìn tó ń lọ gbélé wọn. ẹdùn ó lọ gbélé girlfriend ẹ̀. bẹ́ẹ̀ni. ó ń gbé bí àbọ̀mọ́ lọ ọbẹ̀ ọmọ wálé. ó ń gbé ibẹ̀ ló ń gbé ilé girlfriend ẹ̀ tí bàbá ẹ̀ àti ìyá ẹ̀ tí wọ́n ń sùn wọ́n sì mọ̀ pé ó ń fẹ́ ọmọ wọn. ibẹ̀ ló ń gbé. so gbogbo akitiyan ni mo ṣe láti mú ọmọ mi kúrò lábẹ́ wọn ṣùgbọ́n níbi àwọn ìwádìí mo rí i pé wọ́n ti mú ọmọ mi rìn jìnnà yí pé àwọn ń ṣe àjò fún ní ìyá Kàlífà ìyá Dayọ̀ yìí ó ti mú ọmọ mi rìn jìnnà àbúrò mi tí wọ́n bí mi lé gangan ọmọ mi lọ rojọ́ fún yí pé màmá Dayọ̀ ló máa ń mú òun jáde káàkiri lọ ṣe àjò so ńgbà tó yá wọ́n kọ̀yìn sí gbogbo àwọn ẹ̀gbọ́n ìtàn dúró yìí gbogbo àwọn fámìlì èmi gan kò tiẹ̀ fẹ́ rí mi rárá wọ́n kọ̀yìn sí gbogbo wa ẹ bá ń pé ibi tó ń gbé iná àkìtàn lọ́wọ́ à ìbò náà ti ń ṣerú ẹ̀ ńlẹ̀ Yorùbá kò sí bí wọ́n ṣe pé tó kò wálé nígbà tó wá yá àwa ṣe akitiyan pé kó ṣàtì ẹ̀ fi wá sí ilé kò sí akitiyan tá a ṣe tán tí ò wálé nígbà tó lọ́wọ́ ṣàmú wọn ṣẹ̀wárí owó tó bá ti rí wọ́n jọ ń ṣe Yahoo ni àti ọmọ Bíọ́lá yìí òun náà ló mú wọ́ náà fi fà á lọ lé wọn gbogbo owó tó bá ti rí pátá àkáǹtì Dayọ̀ yìí ló máa ń fi owó sí tó bá yẹ pé owó tó bá pọ̀ ló bá wọlé yóò fi sí àkáǹtì gbogbo wọn lọ́lẹ́yọ kọ̀ọ̀kan Dayọ̀ Bíọ́lá Kádíjà ìyá àti bàbá àkáǹtì wọn ni ó ha owó yẹn sí òun gángan lákáǹtì kò sì wálé mọ́ nígbà tó wá yá tó di ọjọ́ kan tó lọ́wọ́ mú wọn fún mi wọ́n bá pè mí Dayọ̀ yìí náà ló pè mí ló bá ní ara ọmọ mi ò yá kí ni ṣe ó wà nílé àwọn níbo lọ́dọ̀ yín ó bá júwèé fún mi mo bá lọ láàárọ̀ ǹdọ́ náà nígbà tí ń lọ ǹdá lọ mo kó gbogbo àwọn ọmọ sísítà mi yìí mo ṣàkó gbogbo wọn lọ àfẹ́ tó bíi 8 lónìí mọ̀mọ́ mi kúrò lábẹ́ wọn gbóògùn bá mú èmi tí wọ́n ti mú ọkọ mi lọ́lé olóògùn ogun lé mú gbogbo wa mo ṣàkó wọn dẹ́yìn kò sí dàbí tán ọmọ mi lóhùn ò ní kú òun ilé òun ó lóhùn ò ní kú bẹ́ẹ̀ bàbá gbé òun lókun mo ní bá pé gbígbé ni ẹja gbé ńgbò ya nìyá bá ń kúnlẹ̀ nìyá bá ń bẹ̀ wá pé a mọ̀ mọ́ lọ ìyá girlfriend rẹ̀ yìí ìyá yìí bá ń kúnlẹ̀ kádàkùn ká mọ̀ mọ́ lọ ọmọ àwọn ni àwọn ń tọ́jú rẹ̀ mo ní ọmọ yín bí báwo tí n bá rí lálẹ́ kẹyìn ní àbígbàtẹ́ ìṣe Yorùbá bóyá bẹ́ẹ̀ ṣe ń ṣe lẹ́yà yín nu orí bẹ́ẹ̀dì yín ni mo ti bọ́ ọmọ mi pẹ̀lú bọ́ọ̀sà lásán ìsórí bẹ́ẹ̀dì yín bí náà ni ti ń bọ́ ọmọ yín sùn nílé yín 2 bedroom flat péré náà lẹ́ ń lò bó o ní ṣe ń bọ́ ọmọ yín sùn lójú yín ibo náà ti ń ṣeré ilẹ̀ Yorùbá ìyá ìsàpè amọ̀mọ̀ lọ́jọ́ náà ń gbò ìyá tí wàhálà pọ̀ nìyá ìbá ní báràkì wá tẹ̀lé wọn Bíọ́lá àti Dayọ̀ wọn ó tẹ̀lé ọ ẹ̀jọ̀ mọ̀ padà bọ̀ nílé ni bí ìgbà tó tọ̀ nǹkan sẹ́nu ni lọmọ mi bá dìde ló bá tẹ̀lé wa ń jóná ló bá lóun ò ní tẹ̀lé mi lọ ilé mi o ilé ẹ̀gbọ́n rẹ̀ yìí lòun yà á lọ àbámọ̀ lọ́bẹ̀ iye tí wọ́n ní í ṣọ́ adébínì sí àbá nǹkan kan kó ṣọ́ ńgbà tó bá wà níbi ijọ́ mẹ́ta bí nǹkan bá ń ṣọ́ lóòótọ́ á mọ̀. kí wọ́n ní ṣe. wọ́n ní yóò mọ̀ ṣe wọ́n ran wọn ran ó dàbí ọ̀sì débẹ̀ ọmọ nìkan kò sóhun ń sì bá wa sọ̀rọ̀ nọ́mà nǹkan kò sì sí àṣírí pé nǹkan kan ṣe
níyà bá ní kó mọ tẹ̀lé wa lọ Bíọ́lá àti Dayọ̀ ó tẹ̀lé wọn ò jọ mọ bọ́ nílé padà ní lọmọ mi bá dìde lọ bá tẹ̀lé wa lóòótọ́ a bá mú lọ ilé ọmọ yìí nígbà tó di bí ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ mo ní àwọn àbúrò rẹ̀ ó ti fẹ́ dé láti skul kí n sáré lọ ilé mò ń padà bọ̀ ní ìsín nígbà tí n fi padà débẹ̀ báyìí mo ti bá Bíọ́lá àti Dayọ̀ yìí lẹ́nu géètì pẹ̀lú ọmọ mi tí wọ́n ti mú lọ ilé wọn padà ṣé bí mo lọ́wọ́ lọ́jọ́ mẹ́ta ń bí ni wọ́n ní nǹkan ṣe ọ́ àárí kí nǹkan kó ṣe ọ́ nígbà tó bá sáfi lọ́jọ́ mẹ́ta á sàbọ̀ bí nǹkan ṣe ọ́ lóòótọ́ àbáṣàfi ọba ojú ìtò rẹ̀ tó ń ran kóńjọ́ náà ni kò dúró gbogbo tá a wí kò dúró ó lọ níjọ́ náà bí ìgbà wọn tó ń pè é ni ọba tó lọ níjọ́ náà tó àbá tó gbà ká mú nígbà tí ó tọ́sẹ̀ kan sígbà náà bá tó pè ọmọ yìí bá pè mí ẹ̀gbọ́n rẹ̀ tó dúró yìí ọmọ sísá mi ni lọ́ bá pè mí lọ́ba ní wọ́n ní Mubarak ti wà ní hospital kí ló mú ó lóun náà mọ̀ tó mu mo bá tó sáré bí abiyamọ mo bá tó kọrí ibẹ̀ mo bá tó ti sùn ọmọbìnrin ni mo bá tó dúró tì mo bá sọ ọ̀rọ̀ burúkú sí njọ́ náà mo níwọ̀ ọmọ yìí tí ìkankan bá ṣe ọmọ mi gbogbo social media ni ó gbé yín kí ló dé ibi tí wà tí yẹ́ ẹ bá di ọmọ mi mo yẹ bá ń tú ọmọ mi sílẹ̀ gbogbo akitiyan tí mo ṣe láti mú ọmọ mi kúrò lábẹ́ yín bo ni wọ́n ti ṣeré rẹ̀ nílẹ̀ Yorùbá mo sá ń ké lọ hospital gbogbo ìyẹn gbà mí gbogbo àwọn ará hospital bá mi rí lóòótọ́ náà bá ń bá wa dá sí pé ilé girlfriend bí ibo ní sísun mo níbẹ̀ ni o mo níbẹ̀ ní gbé mo ní yàrá ìyá girlfriend báyìí lórí bẹ́ẹ̀dì ìyá girlfriend ni wọ́n jọ ń sùn ìyá wàá sùn gbàṣẹ́ bàbá ó sùn pálọ̀ àwọn ọmọ yòókù lo yàrá kan yòókù ìrírú ẹ̀ rí o ọmọ gbogbo yẹn gbà mí o àwọn yẹn sá ń bá mi dá sí lọ hospital bá ó sá ti wà lórí oorun ńgbò ya mo rò pé ọmọ yẹn ó tẹ́sítì àwọn ẹ̀gbọ́n rẹ̀ bá wà á mú lọ wọ́n mú kó ń bẹ́ẹ̀ jọ náà mo bá jókòó ti nǹkan mi ńgbò òdì lóru lọ́ba lajú lọ́ba ní kí ló mú òun tóun fi débi wípé ṣebí wọ́n ní ara Dayọ̀ ò yá kóun wá fún lẹ́jẹ̀ lòun fi sáré wá sí hospital òun ò mọ bí òun ṣe dé bóun ṣe wà nípò tóun wà yìí kí ni wọ́n ló mú òun mọ́ mi mo ní kí ni mo fẹ́ mọ̀ tán ló mú ọ wọ́n kàn pè mí náà ni pé ò gbádùn ni mo bọ́ lórí oorun ó ní wọ́n ní kó wọ́n wá fẹ́ jẹ́lẹ̀ fún Dayọ̀ náà fi fún un lábẹ́rẹ́. bóun Dayọ̀ ẹ ṣe jẹ́. òun náà ní girlfriend yìí àwọn pẹ́rẹ́ǹtì Dayọ̀ wá pè lórí fóun yí pé kó máa bọ̀ lọ hospital kó wá fẹ́ jẹ́lẹ̀ fún Dayọ̀ wọ́n ti kọ́kọ́ lọ rí dókítà ilẹ̀ pé tó bá ti dé o kán bá wọn fún lábẹ́rẹ́ oorun ni ipe ń ṣe wọ́nranwọ̀nran dídé tó wá dé wọn wá tù lọ hospital pé ìyàwó rẹ̀ ó fẹ́ gbẹ̀jẹ̀ tó bá àwọn ó sì kọ́kọ́ fún ọ lábẹ́rẹ́ náà káwọn tó gba ẹ̀jẹ̀ abẹ́rẹ́ oorun ni wọ́n fi fún ni mo bá lórí bẹ́ẹ̀dì lọ́ba ṣàyájú lórí nígbà ń bí mi bá ó sì ń sọ̀rọ̀ náà mà nǹkan kò ṣe mo ní òwá dàkú ṣàánú mi Mubarak ká lọ lé tó bá délé wọn ní nǹkan ṣe ọ ìwọ ní kò ṣe ọ yìí sì rí láti jọ yìí tá àti ń wá tá à ń bọ̀ yìí náà pé nǹkan kò ṣe ọ ká lọ lé ńgbà tó bá fi bá gbé láàrin oṣù kan bí nǹkan bá ṣe olóòótọ́ ń sáà mọ̀ mo sáwìí bẹ́ẹ̀ fún hospital ní bá ń ṣépè níjọ́ náà pé gbogbo àwọn tó gbóhùn débi tí dókítà gan tó fóun lábẹ́rẹ́ kíní kan báyìí ní ó rí fún wọn kíní kan ní ó rí fún wọn kankan òṣòwò mọ́mí ẹ̀wọ̀ òun mọ tóun ṣe ní bá sọ fún mi lórúkọ náà mọ́mí òun mọ tóun ṣe òun ní nǹkan kan tóun bá wọn fà àwọn nǹkan òun kan ń bẹ ní ọwọ́ wọn àsìkò tóun bá wọn rántí tóun bá ń béèrè lọ́wọ́ wọn tóun bá ń bá wọn fa wàhálà yẹn ìyá Dayọ̀ ó lọ potí wá táwọn ti lè fóun tí ìmú báyìí sísítẹ́ẹ̀mù wọn ó dàrú ni nǹkan tó bá ń ṣẹlẹ̀ sóhun nu tán bá ti po sí yẹn wá tán bá ti fi bẹ òun pé Mubarak mu tí sísítẹ́ẹ̀mù wọn kàn dàrú ni ó ní tóun máa ń rí mọ́ náà nù. Ọ̀yọ́ náà gbogbo ẹbẹ̀ ti ń ṣẹlẹ̀. Ọ̀yọ́ ni o mo bá ní tí dókítà bá ti discharge ń bí èmi àti ẹjọ́ lọ lé ní oṣù mẹ́ta gbáko ó tiẹ̀ kọ́kọ́ lò lọ́dọ̀ mi náà bí bá tiẹ̀ lọ rẹ́ǹtì ilé fún ọ tó ọmọ gbé iye tí wọ́n ní sí ọmọ tiẹ̀ wàá fẹ́ mọ́. bó ti wá padà kú. bó ti wá padà kú amúlọlé láti hospital nígbà tí ó fi lo 2 weeks bọ́n tún ṣe pé bọ́n ti máa ń pè nù ọmọ mi kàn gbé báàgì ní lójijì lọ́ba tó kọrí ibẹ̀ ilé wọn ó kọrí ilé wọn báyìí kèétó 2 weeks nígbà tó wá kọrí ilé wọn wọ́n ti wá mọ̀ pé a wàá fi agídí mu mo ti ń sọ fún pé bó ṣe kí n da gbogbo àdúgbò orú kí n jẹ́wọ́ ọmọ tí ń ṣẹlẹ̀ ládùúgbò yí pé ọkọ ọmọ wọn ló jẹ́ ń bẹ̀ tí ń fi wá mú ọ lágídí bí wọ́n ṣe lọ wá bí bàbá Dayọ̀ ṣe lọ wá bàbá rẹ̀ kan nú bàbá rẹ̀ tí mo ti kó ń bẹ̀ láti 60 years ago tó ti ní mọ́ kó wọn lọ àwọn mẹ́ta ní twins lọ́mọ yìí Ìdòwú wọn wà lọ́mọ ọdún 3 ọmọ ìbejì tó kú 25 years wà lọ́mọ ọdún 9 ló ti ní kí n mọ́ kó wọn lọ ló bá lọ wá bàbá rẹ̀ kàn pé bàbá rẹ̀ làwọn ò lọ wá táwọn fi lé mi sẹ́yìn lọ́dọ̀ rẹ̀ wọ́n bá jọ gbìmọ̀ pàtí bàbá rẹ̀ níjọ́ tí mo fẹ́ lọ mú tí mo ti kó gbogbo àwọn ọmọ yìí gbogbo àwọn sísá mi ni mo kó lẹ́yìn pé tóògùn bá méèyàn 5 kò ní méèyàn 10 ẹ tẹ̀lé mi ká lọ ẹ jẹ́ náà fìjà mọ́ ọmọ mi kó ń bẹ
bàbá rẹ̀ bá dé ńjọ́ náà, bàbá rẹ̀ tó ti fojú kan mọ́ láti bí 16 years ago tí wọ́n jọ sọ̀rọ̀ lọ́ba dé lọ́ba ní òun lòún fọmọ òun bẹ́ẹ̀ o, òun lòún fọmọ òun bẹ́ẹ̀, fọmọ òun lòún lọ́mọ òun mọ bọ́mọ òun ṣe gbénu bí òun sì lọ́wọ́ sí gbogbo tí ń ṣẹlẹ̀ sí nínú bí àti ìrìn tí wọ́n sọ pé sọ gbádùn ṣé ọmọ kọ̀ọ̀níṣọ̀ tọmọ rẹ̀ wà ń bí kódà tó dijọ́ yẹn lọmọ yẹn ti ń tẹ̀sí gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ yìí pé wọ́n fẹ́ pa òun o. Dayọ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ Bíọ́lá àti Kádíjà tóun bá ti kú àwọn ni kí wọ́n kó. ṣé mẹ́sẹ̀gì yẹn sì wà. bẹ́ẹ̀ ni ẹ̀rí wà lórí fóònù rẹ̀ gẹ́gẹ́. ẹ̀yin ọlọ́pàá Ọ̀yọ́ police station wo ni lọ́yọ̀ọ́. Dọ́bà ni wọ́n gbé e lọ o. Dọ́bà lọ́yọ̀ọ́. nígbà tó kú tán gbé e lọ Dọ́bà. kò sí wàhálà. ìrí wọn láti bí ijọ́ mẹ́fà nígbà wọn wá gbọ́ pé mo gbé ọ̀rọ̀ wá ságídígbò wọ́n ṣẹ̀ṣẹ̀ wá invite mi lẹ́jọ́ kẹfà tó wọ́n kú níjẹta ó jẹjẹta náà wá invite mi lọ mo bá dọ̀hùn làwọn ọlọ́pàá bá ní kí n má wádìí tó pọ̀ mọ́ mi mọ́. bẹ́ẹ̀ ni wọ́n sọ o. ọlọ́pàá Dọ́bà wọ́n ní ẹ má wádìí ikú tó pọ̀ mọ́ yín irọ́ ni ọlọ́pàá ò ṣe bá mọ́. wọ́n ní kí n má wádìí ikú tó pọ̀ mọ́ mi kí n jẹ́ káwọn bá ṣe gba property rẹ̀ lóòótọ́ ó ní property tó pọ̀ lọ́wọ́ wọn lóòótọ́ kí n jẹ́ káwọn bá ṣe gba property rẹ̀ o ká pín ní èmi àti bàbá rẹ̀ àtàwọn family tí wọ́n fojú kan àwọn ọmọ yìí níjọ́ tí mo ti bí wọn. bàbá yìí 16 years ago ní tí mo ti kọ́ lọ́dọ̀ kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ọmọlúwàbí èèyàn ni. ló bá mi tọ́jú àwọn ọmọ yìí ìkejì ẹ ti sáàfù báyìí tó ti ń ṣiṣẹ́ ọkọ tí mo fẹ́ tí mo ti kó wọn kó láti 16 years ago ló bá mi tọ́jú wọn mi báyọ̀ ló kéré jù nínú nǹkan skul ìràrí àwọn ọmọ mi ò béèrè owó lọ́wọ́ mi rí ìmọ̀ bí wọ́n tí wọ́n ṣe jẹ bí wọ́n ṣe mu ní skul gbogbo owó skul ìsan ìmọ̀ kankan parẹ́ mi bá wọn 500 naira ló kéré jù ìfún àwọn ọmọ mi lọ sí skul rí ọkọ yìí ló bá mi ṣe wàhálà lórí wọn làgògò wa dé lọ́sàn-án gan kó wá tó kú náà ó tún wá ń sọ fún àwọn yìí pé dádì òun àti dádì Dayọ̀ wọ́n ti ń plan nǹkankan pẹ̀lú òun wọ́n ti ń plan òun rí i pé lẹ́nu ìgbà tí dádì Dayọ̀ pé dádì òun gbogbo ìgbà ni wọ́n jọ máa ń sọ̀rọ̀ lórí fóònù. fáwọn messages yẹn wà. ó wà evidence gbogbo ibi tó ti gbóògùn kan lọ́rùn njọ́ tó wú gbùrù lé mi tó gbé báàgì délé báyìí wọ́n kọ́kọ́ lọ gbé kinní pupa kan tó gbé ní nǹkan pupa okùn pupa ni wọ́n gbé kọ́ lọ́rùn ó wà lórí fóònù ó ṣe fídíò kọ̀ pẹ̀lú ẹ̀yin ọmọ Nàìjíríà screenshot yẹ. on the 27 nínú oṣù kẹrin on the 27 nínú oṣù tá a fẹ́ mú yìí ó ní kéèsì Timothy o pàtí 2 kéèsì Timothy lélẹ́yìí agogo kí ló ń pọkọ. agogo Kamilu. agogo Kamilu lọ́yọ̀ọ́. ọmọ sí kú ọmọ mi. kí ló kọ bàbá Dayọ̀. jẹrike Kamali jẹrike tí ń ṣe bàbá. Kamali jẹrike lọ́yọ̀ọ́ ẹ fòkẹ́ nìṣó láàrin èmi àti yín ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àmọ́ ikú tó pa ọmọ yìí gbogbo mọ́tò tí ẹ gbé kọ lọ́rùn mọ́ fẹ́ mọ́. bẹ́ẹ̀ni. etí ó mú agogo Kamilu àbí. tó fi lóhùn lòún fi sílé àná. tó fi sọ pé ibẹ̀ yẹn ni kọ́mọ wọn máa gbé. àti tó wà láàrin Kamali jẹrike àti agogo Kamilu ọmọ Nàìjíríà fẹ́ mọ̀. ìjọ ṣe wàá kú yìí. màmá ni wọ́n ń nà súlẹ̀ ọjọ́ yẹn ni. ẹ mọ̀ wọ́ọ̀rì. wọ́n wá da wọ́n. wọ́n ti wá sí. wọ́n ní kò pẹ́ 30 minutes tí Kamilu fi gbé ọmọ kúrò lọ hospital wọ́n ní dókítà gan sọ pé kí ló ń kan lójú. kí ló ń kan lójú ọmọ dé hospital kò pé 10 minutes lọ́mọ dákẹ́ wọ́n wá lọ́mọ mu wọ́n wá ní wọ́n da dídì fọ̀sì lọ́mọ lẹ́nu wọ́n wá ní dídì fọ̀sì ló mú ọmọ mi tí ò jẹ gbèsè tí èsè tọwọ́ mi ti property owó rẹ̀ property gbogbo ẹ̀ ń bẹ lọ́wọ́ yín ẹ wá lọ́mọ mi mu dídì fọ̀sì ni wọ́n wá dà sí lẹ́nu gbà tó fẹ́ dákẹ́ tán wọ́n lọ́kùn ọ̀la tí ó lọlé torí bí ó ti okùn pupa yẹn já ó sá kúrò lọ́dọ̀ wọn okùn yẹn já lọ́rùn ẹ̀ ó wá sá kúrò ó wá sá lọ sí family house bàbá mi ó wá lóhùn ò lè dọ́dọ̀ mi mọ́tò lóhùn ti ṣe wọ́n mi òun ọmọ tó wà ń bẹ àbúrò mi tó wà ń bẹ wá pè mí pé ó ti wà lọ́dọ̀ àwọn mo ní jẹ́ ọmọ sùn ọ̀dọ̀ yín ojú rẹ̀ kánú nígbà tó lu ọ̀sẹ̀ kan lọ́dọ̀ wọn ló bá lóun fẹ́ lọ gbé báàgì aṣọ òun nílé ìjọ tó lóun lọ gbé báàgì aṣọ òun nílé wọn ló délé báyìí wọn ní bí gbogbo láì rò ṣe lọ́mọ́nù ti gbà fún lọ́wọ́ rẹ̀ láì rò ọba lọ́mọ́ rí pé mọ́. ẹ fọ̀rọ̀ lẹ̀. àárọ̀ ọjọ́ kejì tó lóun lọ gbé báàgì òun lọ́mọ mi wọ́n pè mí kò pèsè ẹjú márùn-ún náà ọmọ mi ti kú. àní ẹ fọ̀rọ̀ lẹ̀. ọmọ mi ti kú ọmọ 25 years mo ti tọ́jú láti jọ yìí ọmọ mi kú kí n wá ogún ni wá gbà mo ní ìfọgún ọmọ mi kú tó pọ̀ ọmọ mi ni mò ń wá ikú tó pọ̀ ọmọ mi ni ẹ bá ń wádìí. gbogbo àwọn tẹ́ ẹ sọ̀hún wọ́n di sísà wọ́n mọ̀ wá kí wọ́n mọ̀ wulẹ̀ wá mọ́ gbogbo wọn láti pè tí wọ́n wá kí wọ́n mọ̀ wá mọ́ báyìí gbogbo àwọn tẹ́ ẹ sọ̀hún ó di sísà báyìí ọlọ́pàá iṣẹ́ bẹ̀rẹ̀ o.
tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ. ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọlúàbí èèyàn ni kì í dọwọ́ bò nǹkan báyìí yóò wádìí ẹ̀ dé fídí kókò Adébọ̀wálé Williams lọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí gbogbo àwọn ọ̀gá lọ́gàá nínú ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí a sì ti jọ lẹ̀ pọ̀ dọ́bà lọ́yọ̀ọ́ ẹ̀kú ojúlọ́nà Oríyọmí o a ní interest inú kéèsì ọmọ Nàìjíríà fẹ́ mọ̀ o kéèsì Timothy part 2 lélẹ́yìí o part 3 àti ṣèké l'Ógbómọ̀ṣọ́ part 3 lélẹ́yìí o a wà lẹ́nu t'Ògbómọ̀ṣọ́ náà kí lórúkọ ọmọ wọn tó ń kú yìí. Mubaraki lélẹ́yìí Mubaraki ni o. Mubaraki justice for Mubarak ẹ máa hashtag ẹ justice for Mubarak ẹ̀rí wà lórí lọ́yọ̀ọ́ ẹ má lọ ẹ lọ tó ẹ dìde ẹ̀yìn ọjà ẹ lọ gbé nǹkan wọnú kíní wa ẹ lọ gba gbogbo àwọn ẹ̀rí ẹ lọ gbẹ̀rí justice for Mubarak. tẹ̀tẹ̀ gbogbo.